أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين àdúà ọpẹ́ fún Ọlọ́run ba àṣekàtìkẹ fún aláyélọ́wọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run ọlọ́mọ bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn sàhábì Ànábì àwọn ará Ànábì àti gbogbo mùsùlùmí káàkiri àgbáláyé àdínkù ọ̀rọ̀ kọ̀tán nígbà oníyàwó kẹta tó ń gbọn ìgbẹ́ ìsáwò kí ló dé ọba dé yẹmí lámìdí ọba ti wàjà ọ̀rẹ́dẹ̀ tí wọ́n bá ṣe láti bí ọ̀sẹ̀ méjì àbí sí mẹ́ta àìsàn fún sáyidì tó dájú ní kalẹ̀ fún sáyidì tó àfẹ́ wàhálà àfẹ́ ogun nínú Islam àfàtò bá mọ kí ó bọ̀kọ́ mọ ilé kí ó àfàtò bá lè sí wáàsí jáde tọ́pìkì gidi sí tọ́pìkì yẹn sí wáàsí fún wa kọ́mọdé ó kẹ́kọ̀ọ́ ń bẹ̀ àgbàlagbà ò kẹ́kọ̀ọ́ omidan àtọ̀dọ́ gbogbo apáta akẹ́kọ̀ọ́ níbẹ̀ àmọ́ à ń jáde à ń búyàn à ń jáde àtọ́pẹ́ nìkan ẹlẹ́bọ à ń jáde àtọ́pẹ́ nìkan ṣẹbọ kú ni àfẹ́ mọ́ nínú Islam tán bá ṣe pèèyàn ní àfi fún ẹ dáadáa ìfún tí wọ́n sì pa fún ẹ mọ́ gbọmọ wa rí wípé kàkà kí ọ̀rọ̀ sá owó ló tún le Israel kí oníyàwó mẹ́ta kó jẹ́ kó gún mi kó gún sí mi ó tún dá kó gún ni afẹ́lájì sì tún jáde ó sọ̀rọ̀ ojú wàhálà bẹ́ẹ̀ dẹ̀ rí ògbóǹtarìgì eléré ìtàgé Ibrahim àwọn náà jáde wọ́n lè kílẹ̀ nípa ìtàn tí wọ́n lè sọ wọ́n sọ ń pẹ́ ìwà lórí wọn kí n tó sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ kí gbogbo akáwo fídíò yìí. ọmọ ọ̀rọ̀ ẹ̀sìn kan ìkan ṣe tíátà mo bá rí ti ń sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn ti di bákan nílẹ̀ Yorùbá wa Ọlọ́run ó ṣàánú ó ní ẹ Aláàfin pé láìláì láàkótó kú kódà Aláàfin wọn á mọ̀ kíra wọn á mọ̀ gbàwẹ̀ Ramadan náà wọ́n á mọ̀ ṣe kíní kan a ní ẹbí bọ̀bọ̀ tí ń ṣe tíátà ń wí pé ǹjẹ́ bàbá ò kí ń bọ Ṣàngó kò lè dáhùn tó bá sì ti ń bọ Ṣàngó ó ti nullify ẹ̀sìn rẹ̀ ìta ń sọnù gbogbo ẹni tó bá ti sọ pé Aláàfin kírun ẹlẹ́ẹ̀tì gbọ́ wọ́n gbààwẹ̀ ẹlẹ́ẹ̀tì gbọ́ ẹ̀kan bí wọ́n ń béèrè kan ǹjẹ́ wọn ò kí ń bọ Ṣàngó ǹjẹ́ kò sì lu ààfin báyìí kàlẹ́ndà ọdún tá a ṣe oṣù tá a ṣe ọdún òṣèlè àwọn ò bá yín jiyàn pé kírun kú wàláì ẹ tó bá yín jiyàn ṣe mistake ni bọ́bọ́ oníṣẹ́ àtàwọn ẹ̀yìn ẹbí pé sí wọn ò kí ń bọ Ṣàngó tó bá níbẹ̀ ni àti gbọ́ bá wọn Ṣàngó tán ń bọ yẹn ti nullify gbogbo tó sọ pé ń ṣe wọn bá mọ̀ pé láìláìláìlá kan lọ́ra tẹ̀sùbá kan mọ̀ fà ó ti parí gbogbo ẹ̀ ó ti bàjẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn ti worst ní Nàìjíríà débi pé irú yìí náà ń dá sọ́rọ̀ ẹ̀sìn bí wọn náà rè bí ológun bí nǹkan kan náà sọ pé wọ́n ṣe inú eré tí wọn náà ń ṣe kí wá ní. èyàn kí ló fẹ́ bèèrè lọ́wọ́ Ibrahim Chatta kí lọ́kàn Ibrahim Chatta pẹ̀lú pé sọ yẹn ó bèèrè lọ́wọ́ oní tíátà yẹn ṣé ọba ṣé kò bọ Ṣàngó sọba ò sí kí nìkan ọba àmọ́ kírun sẹ́yìn bá dé ní àkáyè tó jọ́jọ́ gbọ́n ṣé ọ̀rọ̀ yẹn ṣé ó make sense sá ọba jẹ́ kéfèrè fún pẹ̀lú ìlú kí lọ́kọ̀ oníyàwó mẹ́ta àti Saheed sí tù oníyàwó mẹ́ta last one nílé ibà sọ pé ẹ̀ ní gbọ́ pé ẹ̀ ní gbà àbùkù lọ́kàn o àtẹ̀gbọ̀gbọ̀ wọn sọ pé ọ wà ní Saudi òun kí ó àwọn pé èèyàn kí ó dà àwọn tó mọ̀ fún oúnjẹ mọ̀ sunwó náà o àwọn tó mọ̀ pé ẹran oníyàwó mẹ́ta yá wá lọ sí Jamia wá lọ tún kẹ́kọ̀ọ́ sí wọ́n sunwó náà torí átìbù tó yẹ ká rí pé èèyàn já kẹ́kọ̀ọ́ ó jẹ́ tó ń wá ìmọ̀ àyàrá àtọ́ mi ò gbọ́ rí pé àfáà tó ní bàbá àfáà tó wá lọ́gbọ́n lo kírímù lọ́gbọ́n múra díẹ̀díẹ̀ sí èèyàn náà nìyẹn sáàfáà nìsí ni wọ́n báyìí òjògbọ́n búra díẹ̀ òun búra díẹ̀ sí kí n tọ́nà bá fún ẹ kò sí kí ni kò wà pamọ́ ọ̀dọ́gbọ́n sí díẹ̀ mi ò gbọ́ rí pé àfáà ń lo kírímù ó ń búra ìwọ tó yẹ kí wọ́n fi ẹ́ kalẹ̀ kọ́ lọ́ mọ́ kiri àgúnmu àbí kọ́ mọ́ kiri àgbòdì ẹ̀mù káàkiri inú ọjà sábó kó wọn pọ̀ àbí kọ́ mọ̀ báyọ̀ káàkiri kó wọn pọ̀ dáadáa nígbà tó ń bá pẹ́ ara ẹ̀ sì nígbà yẹn ló lẹ́nu pọ̀ ọ̀fẹ́ mọ̀ búyàn ilé máa jẹ́ lásán ọ̀nì ẹ bá jogun omi kò ní sí wàhálà bá sọ pé ẹni gbà ẹni gbọ́ àbùkù lọ́kàn torí lẹ́yìn àpọ́nlé ẹ̀tẹ́ ló kù oníyàwó mẹ́ta this will be the last warning for you and Saheed say too and other afa tó jẹ́ wípé ẹ̀ mọ́ ń bá àwọn àgbàlagbà ẹ jòkó jẹ́ ìdáhùn pé ẹ fẹ́ yan yọ ìdáhùn pé ẹ fẹ́ yan yọ láyé ẹ tún pọ́ǹtì mi orí yín tí ò pé yẹn á tó pé.